A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí tí í ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ Ẹtì 30 nínú oṣù karùn-ún ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di wípé ẹgbẹ́kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Lánàá tí í ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 29 nínú oṣù karùn-ún ọdún yìí ló pé ọdún méjì ṣáńgílítì ètí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu tó bẹ̀rẹ̀ sí ní tukọ̀ orílẹ̀-èdè yìí, èyí tó jẹ́ wípé àná gangan ńláyájọ́ ọdún méjì eléyìí tí wọ́n ṣe ayẹyẹ rẹ̀ káàkiri ìpínlẹ̀ àti àwọn ètò ìjọba gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àkànṣe iṣẹ́ etí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti dáwọ́lé ó mẹ́nuba díẹ̀ ńbẹ̀ tó sì sọ fún àwọn Nàìjíríà tó ń ti ìlérí wípé díẹ̀ rèé o, púpọ̀ ṣì ń bọ̀ sí i. Lára rẹ̀ ló ti ní bí wọ́n bá wo iye tí ń bẹ ní àpò àpamọ́wọ́ owó ibi tí Nàìjíríà tí wọ́n ń dá àjọ kóló ojúmọ́ sí, ó ní ó ti gbé mú káká lọ sókè láàrin ọdún 2023 sí ọdún 2024, ọdún 2024 sí ọdún 2025 yìí. Kò ṣàì mẹ́nuba ètò ààbò ilẹ̀ yìí pẹ̀lú bí àyípadà rere bó ti dé bá ọ. Bákan náà ló sọ wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀, ó ti ń ṣẹnu dáadáa sí nǹkan tí òun bá gẹ́gẹ́ bí ààrẹ nígbà tó ń bẹ̀rẹ̀ ìtukọ̀ orílẹ̀-èdè yìí. Ààrẹ Tinubu tún mẹ́nuba owó ẹ̀yá tí wọ́n ní kí wọ́n máa yá àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n pè ní student loan àti bí ó ṣe mú àyípadà bá ẹ̀ka ọ̀rọ̀ epo bẹtiróòlù ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ohun tó kọjú sẹ́lòmíì, Àtíkù Abubakar tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà ṣe àpèjúwe ètò ìṣèjọba Tinubu láàrin ọdún méjì gẹ́gẹ́ bí ìnira, ìjákulẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn èyí tó mú wọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àjálù burúkú ní ètò ìjọba Bọ́lá Tinubu jẹ́ fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Àtíkù Abubakar tó ní pẹ̀lú gbogbo ìgbìyànjú Bọ́lá Tinubu ó fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè èyí tí ó ní ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo tí ó sì gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ó wá ní àgbò tó tàdí mẹ́yìn làwọn ẹgbẹ́ òṣèlú yòókù tó jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò. Ó ní ìpadàbọ̀ àbíjà wọn báyìí yóò nira gan ni ó ní gbogbo wọn ti ń gbáradì láti kórajọ pọ̀ sábẹ́ òrùlé kan ṣoṣo èyí tí wọn yóò gbójú agan ètò ìbò ọdún 2027 tí wọ́n sì ní àìdánilójú wípé àwọn ẹgbẹ́ náà tó kórajọ sábẹ́ òrùlé kan ṣoṣo ni ó gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìbò ọdún 2027. Ó wá ní gbogbo ètò ìṣèjọba àti àgbékalẹ̀ ètò ìṣèjọba Tinubu ó ní ìnira gbáà ló mú bá orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó jẹ́ wípé àwọn aláìní ńṣe ni wọ́n ń kùṣẹ́ tí wọ́n sì ń tálákà sí lójoojúmọ́. Bẹ́ẹ̀ làwọn tó ní ni wọ́n ní sí tí wọ́n ń jẹ tí wọ́n sì mú sí tí wọ́n sì ń lùlù bámúbámú ni mo yó. Mi ò mọ̀ bí ebi ń pọmọ ẹnìkọ̀ọ̀kan, èyí tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní ó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà ti máa wẹ̀ nínú ọlá òun ọrọ̀ látàrí oore àlùmọ́nì tí Ọlọ́run bùn orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n Tinubu kọ̀ jálẹ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ gẹ́gẹ́ bí Àtíkù Abubakar bó ti fi ọ̀rọ̀ náà léde ní àná. Ẹ̀wẹ̀, igbákejì tẹ́lẹ̀ rí ti ṣe igbákejì ààrẹ wa tẹ́lẹ̀ rí láyé ètò ìṣèjọba olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, Alhaji Àtíkù Abubakar ló ti bẹnu àtẹ́lu ìgbésẹ̀ etí àjọ tó ń ṣe kò kárí ìdánwò aláṣekágbá ilé ẹ̀kọ́ girama, ìgbésẹ̀ àti ìwà tí wọ́n hù èyí tó rí gẹ́gẹ́ bí ìwà búburú, àìbìkítà, ọ̀dájú àwọn ènìyàn gbogbo. Àtíkù Abubakar ni ó jẹ́ ìtìjú gbà fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè yòókù ní ilẹ̀-adúláwọ̀ àti ní àgbáńláyé láti rí àwọn ọmọ tí wọ́n ń ṣe ìdánwò wáyẹ́ẹ̀kì kí wọ́n máa ṣe ìdánwò ní òru ọ̀gànjọ́, èyí tó sì mú ewu dání fún àwọn akẹ́kọ̀ọ́ náà pẹ̀lú bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà
èyí tó rí gẹ́gẹ́ bí ìwà búburú, àìbìkítà, ọ̀dájú àwọn ènìyàn gbogbo. Àtíkù Abubakar ni ó jẹ́ ìtìjú gbà fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè yòókù ní ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńláyé láti rí àwọn ọmọ tí wọ́n ń ṣe ìdánwò wáyẹ́ẹ̀kì kí wọ́n máa ṣe ìdánwò ní òru ọ̀gànjọ́, èyí tó sì mú ewu dání fún àwọn akẹ́kọ̀ọ́ náà pẹ̀lú bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe ṣe dáadáa lásìkò yìí. Àtíkù Abubakar ní ìbànújẹ́ ọgbẹ́ ọkàn ló jẹ́ fóun lásìkò tóun rí àwọn ọmọ tí wọ́n ń kọ ìdánwò wáyẹ́ẹ̀kì ní aago 7, aago 8, 9 alẹ́ tí wọ́n tún ṣe ìdánwò wáyẹ́ẹ̀kì ní aago 5, aago 6 ìdájí kùtùkùtù. Oníṣẹ́ ogun láyé ni ó ní eléyìí ti fi hàn wípé lótìtọ́ lódodo ní ìjọba tí ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí kò ní ìpinnu rere fún àwọn akẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ sì ni kò ní ìpinnu àti ìlànà tó dáa fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà, bí kò ṣe ààrẹ ara rẹ̀ àti àwọn tí wọ́n jọ ń darí orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni wọ́n fẹ́ kí nǹkan ti máa ṣẹnu mìíràn o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ NANS làwọn náà bẹnu àtẹ́lu ìwà tí àjọ WAEC wù lásìkò tí wọ́n fẹ́ kọ ìdánwò èdè òyìnbó tá a mọ̀ sí English, èyí tí wọ́n sún kúrò ní aago 4 lọ sí aago 7 alẹ́ ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí, wípé ìgbésẹ̀ àjọ WAEC yìí ó jẹ́ ohun tó burú jáyè nínú àsìkò àti bí ètò ààbò ti rí o lásìkò tí a wà yìí, èyí tó mú àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ torí sí ètò ẹ̀kọ́ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí tí wọ́n ti ní lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ kí àwọn àjọ WAEC farahàn níwájú àwọn ìgbìmọ̀ náà kí wọ́n wá ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tó fi wà rọ́wọ́ wípé irú èyí ò ṣẹlẹ̀ rí nínú ìtàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Àtíkù Abubakar, ó ní kẹ́ ẹ wá wò ó ní ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ti fojú hàn sí gbogbo ọmọ Nàìjíríà àti ìtìjú tó mú bá orílẹ̀-èdè yìí wípé ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ó ti kú fínfín, ó ti rodò, ó ti lọ mọmi. Kò ní àrídájú wípé àwọn ọ̀dọ́ wa ìjọba yìí ó ní ìpinnu rere fún wọn lọ́jọ́ ọ̀la. Àjọ elétò ìbò ilẹ̀ wa Nàìjíríà àwọn ni wọ́n ti mú ọjọ́ o eléyìí tí ètò ìbò tàwọn gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Èkìtì lọ́dún 2026 báyìí. Ẹni tó jẹ́ alága fún àjọ elétò ìbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín ọ̀jọ̀gbọ́n Yakubu Mahmood, òun ló fi ọ̀rọ̀ náà léde lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ lásìkò tí wọ́n ń búra fún àwọn ọ̀gá àgbà tuntun bíi 6 kan ní àwọn tí ó máa tukọ̀ eyín ti àjọ INEC ní àwọn ìpínlẹ̀ 6 lórílẹ̀-èdè wa Nàìjíríà, lẹ́yìn tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n ti ṣe ìwádìí láti mọ irúfẹ́ ìrìn àjò àwọn ọ̀gá àgbà tuntun ìpínlẹ̀ náà tí wọ́n ti rìn bọ̀ àti wípé bóyá wọ́n kójú òṣùwọ̀n wọ́n tó gbàgbásùn lọ́yẹ̀ síwájú yíyàn sí ipò wọn o. Nígbà tí wọ́n ń búra fún wọn láti gbé iṣẹ́ lé wọn lọ́wọ́ àti àwọn ìpínlẹ̀ tí wọ́n yóò ti máa tukọ̀ ìṣàkóso ètò ìbò eléyìí iṣẹ́ tí wọ́n yàn wọ́n fún. Níbẹ̀ ni ọ̀jọ̀gbọ́n tí í ṣe alága fún àjọ INEC ilẹ̀ wa Mahmood Yakubu ló ti kéde ọjọ́ tí ètò ìbò tàwọn gómìnà yóò wáyé o ní ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀, 20 nínú oṣù keje ọdún 2026 lètò ìbò tàwọn gómìnà yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì, nígbà tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọjọ́ 9 oṣù kẹjọ tí í ṣe ọjọ́ Sátidé ọdún 2026 ni ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wá rọ àwọn ọ̀gá àgbà tuntun ọ̀hún láti ṣiṣẹ́ náà gẹ́gẹ́ bí iṣẹ́ ojúlówó, ìbẹ̀rù Ọlọ́run, ìwà ọmọlúàbí ni kí wọ́n fi kún ní gbogbo àwọn àyè tí wọ́n yàn wọ́n sí o láwọn ìpínlẹ̀ tí wọ́n fi wọ́n sí gbogbo. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ló ti fi òfin de fífa sìgá tàbí tòbákò tàbí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú eruku báyìí nílùú Adó Èkìtì tí ṣe olúlu ìpínlẹ̀ náà, ní gbangba ni tàbí ní kọ̀rọ̀. Wọ́n ní wọn kò gbọdọ̀ rí ẹnikẹ́ni yòówù láti máa fa tùtúyè, igbó ni, sìgá tàbí ohun gbogbo tó bá ti jẹ́ eléruku o. Eléyìí tí wọ́n sì ti ní ẹnikẹ́ni yòówù tó bá fà á yálà ní gbangba tí ọwọ́ àwọn agbófinró bá tó tàbó fà á ní kọ̀rọ̀ kan tí eruku rẹ̀ tó lọ sókè tí wọ́n sì rí onítọ̀hún mú, wọ́n ní kí wọ́n sọ pé ó ti lọ, làwọn ọ̀dọ́ náà bá ní ó ti lọ. Wọ́n ní dájúdájú onítọ̀hún yóò fi mú kàtà òfin ìjọba. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ náà níbi ayẹyẹ ètò kan èyí tó wáyé o
èyí tí wọ́n pè ní World No Tobacco Day 2025, èyí tí ayẹyẹ náà wáyé ní ìlú Adó Èkìtì, olúlu ìpínlẹ̀ Èkìtì, níbi tí alámòjútó fún ètò ìlera ní ìpínlẹ̀ náà tó ti ṣojú pẹ̀lú àwọn ènìyàn jàǹkànjàǹkàn. Alámòjútó ọ̀hún eyín oníṣègùn òyìnbó Fílàní Oyèbánjí, èyí tí akọ̀wé àgbà ẹ̀ka iléeṣẹ́ ọba tó rí sí ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún ṣojú fún ọ̀gbẹ́ni Olúṣọlá Gbénga sọ di mímọ̀ wípé àwọn bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà nílùú Adó Èkìtì tí wọn yóò sì rí i pé wọ́n nawọ́ òfin náà lọ sí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ gbogbo èyí tó gbé igun mẹ́rin ìpínlẹ̀ Èkìtì dúró, tó ń ti ìkìlọ̀ fún àwọn òbí àti alágbàtọ́ wípé kí wọ́n ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ wọn. Ẹnikẹ́ni yòówù tí wọ́n bá rí tó bá ti fa ohun léruku èyí tó ní ṣe pẹ̀lú igbó tàbí sìgá ní ìta gbangba àbí ní kọ̀rọ̀ tí wọ́n bá ti mú yóò fi mú dọ́rin òfin ìjọba ní ìpínlẹ̀ náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn nǹkan ní tàkàsùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ń bì í, eyín tí gbogbo èèyàn mọ̀ sí Lojay, ohun màá ló ti pa òwe kan wípé tẹnitẹni tàkísà ń ta àtàn, ẹlẹ́ni rírùn báyìí ló làmúyà rẹ̀. Oníṣẹ́ rí ohun tó bá jẹ tẹni olóyè ká gbé lárugẹ ni ó ní òun gbé gbòòsà káre òṣùbà káre fún àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣe kò kárí àmì ẹ̀yẹ Edis fún akitiyan wọn eléyìí tí wọ́n ti ń ṣe bọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ó ní èyí jẹ́ tiwa tẹ́nitẹ́ni sí ni. Lojay ní òun gbé òṣùbà káre fún àwọn ìgbìmọ̀ yìí, bẹ́ẹ̀ sì ni òun bu ọlá ọ̀wọ̀ àpọ́nlé fún àmì ẹ̀yẹ Edis ju ti Grammy tàbí àwọn àmì ẹ̀yẹ tó jẹ́ ti àgbáyé tó kù lọ. Ó ní nítorí wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níwà, Edis ṣeré, ó ní àmì ẹ̀yẹ tóun gbé òṣùbà ní òun pọ́nlé dáadáa ju àwọn àmì ẹ̀yẹ ilẹ̀ òkèèrè lọ Lojay tó sọ̀rọ̀ náà lórí ètò kan èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu ló ti tú ọ̀rọ̀ ń bòde. Ó ní bí wọ́n bá wò dáadáa, ó ní kò sẹ́ni tó lè mọ̀ ọkàn bí ọlọ́mọ ilẹ̀ tí ò bá tójú ẹni ṣú òkùnkùn rẹ̀ yóò nira láti rìn. Ó láàmọ́ ibi tí a ti rìn fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ oṣù, ó ní bó bá di lọ́wọ́ alẹ́ ó tàn yóò yan fàdàfàdà bẹ̀rẹ̀. Ó ní àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ àmì ẹ̀yẹ Edis, ó ní wọ́n ti mọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan ní tàkàsùfé àti inú agboolé amúlùúdùn dáadáa, wọ́n sì ti mọ akitiyan ipa tí oníkálukú ń kó yàtọ̀ sí ti Grammy àti àwọn àmì ẹ̀yẹ tó jẹ́ tilẹ̀ òkèrè. Ó ní nípa ìdí èyí àwọn tí wọ́n ṣe kò kárí Grammy àti àmì ẹ̀yẹ ilẹ̀ òkèrè wọn lè mọ àwọn òǹkọrin àtohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà dáadáa, bí kò ṣe wípé fìrìfìrì nìkan èyí ni wọ́n ń gbọ́ ó láàmọ́ àwọn Edis, ó ní wọ́n ti mọ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ipa tí oníkálukú ti ń kó fún ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n sì mọ irú àmì ẹ̀yẹ àti ipò tó yẹ kí wọ́n to oníkálukú wọn sí. Olóhùn wá rọ àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ tí wọ́n jọ ń kọrin tàkàsùfé, àwọn tí wọ́n ń bẹ lágboolé amúlùúdùn láti ṣe ìgbárùkùtì àtìlẹ́yìn fún àmì ẹ̀yẹ Edis fún ipa tí wọ́n ń kó fún àwọn tí wọ́n jẹ́ òṣèré tí wọ́n ń bẹ lágboolé amúlùúdùn. Lojay ní inú òun dùn dáadáa fún àgbékalẹ̀ Edis Award fún akitiyan wọn èyí tí wọ́n ń kó lórí àwọn òǹkọrin àti agboolé amúlùúdùn ní Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀. Ó ní òkè òkè báyìí ni wọn yóò máa lọ gẹ́gẹ́ bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò míì ní ilé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé wàhálà ìdààmú ò ní kàn wá. Fúnmi Adélùgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìtẹ́tísí wa, ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.